ṣògan ààrẹ ń ṣògan. Oríyọmí dé. Àsìkò tí mo wà yìí, àsìkò ìdákẹ́jẹ́jẹ́ ni. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Wà lọ. Ìdùnnú tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ wípé Olódùmarè ṣeun. Ìjọba ti sọ wípé kí Alhaji Dr. Oríyọmí Òkìkíọlá Hamzat pé kí wọ́n máa lọ sílé wọn náà kí wọ́n máa tilé wa jẹ́jọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ 18 oṣù kejìlá ọdún 2024 níbi tí ayẹyẹ ìṣe àjọyọ̀ fún àwọn ọmọ wẹ́wẹ́ tó ti fẹ́ wáyé nínú iléèwé girama Islamic High School ní Bàṣọ̀run nìbàdàn. kì í ṣe pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ là ń rò nígbà yẹn ṣùgbọ́n tá à ń rò ní pé kí olóòótọ́ kó má kú sípò ìkà lẹ́yìn ọlọ́run ìjọba ló kàn o. lẹ́yìn ọlọ́run ìjọba ló kàn o. tí mo bá bẹ̀rẹ̀ sí í wò tí mo bá ń sọ àwọn nǹkan kan fún àwọn tí ìjọba ti mú ní Nàìjíríà yìí rí màá bí bá bẹ̀rẹ̀ pàgbára ta ló tún ká wọn ẹ̀rí kò sí. Odidi former head of state ìjọba ti tì mọ́lé. former head of state. ìjọba ọ̀run òde torí ẹ̀yẹ. ibi wọ́n ti ń yọ̀ tán ti ń ṣe kínní ẹ jẹ́ á rántí pé àwọn amòòkùnṣìkà kan máa wà nínú àwọn tó ń yọ̀ yẹn. Ibo ni sincerity is not enough, certainty must be added. àwọn torí iṣẹ́ torí Yọmí ti ṣe ẹ jẹ́ ká mú òun bíi single entity nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àti táwọn èèyàn ti mọ̀ọ́mọ̀ ó kún nǹkan tó ń jẹ́ kí àwọn èèyàn máa bá wọn kẹ́dùn báyìí. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Isnad Estate Ṣìmáwá agbègbè táyé ń sọ. Isnad Consumer Properties Real Estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Isnad Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí tí lọ dùn jù ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Isnad Estate Ṣìmáwá sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. ẹ má tó kó Bóríyọmí Hamzat ẹ má tó dá wàhálà sí lọ́rùn. láruwo tí mò ń gbọ́ ní àwọn àpè tó ń tẹ̀ mí lọ́wọ́ látọ̀dọ̀ gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ Oríyọmí Hamzat. lẹ́yìn ìgbà tí wọ́n tú Oríyọmí Hamzat sílẹ̀ ariwo sọ ó sì dá bẹ́ẹ̀ kéèyàn yọ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ aṣọ̀ṣe. èyí ni mo fi ń kí ibi tẹ́ ẹ ti ń wò jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. ẹ ǹlẹ́ o lọ́ọ̀dẹ̀ yìí mo wà pẹ̀lú ọmọọba Adé Àlàó. mo kí yín o ẹ kú ìjókòó. ẹ kú ètò. ẹ ṣeun. mi náà kí yín. ẹ ṣeun. mo kí gbogbo èèyàn wa mo sọ wípé afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kànge oko lára afẹ́fẹ́ àlàáfíà kò fẹ́ sí gbogbo wa o. àmín. ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n. àmín. ẹ ṣeun. bí Oríyọmí Hamzat bó ṣe di pé wọ́n jáde lónìí gẹ́gẹ́ bí n ta tún gbọ́ láàárọ̀ òní báyìí wọ́n ṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí jubiléètì inú wọn ń dùn nílùú Ìbàdàn tó ní kálukú táwọn kan ń gorí ọkọ̀ gorí igbá torí pé láti yọ̀ èrò sì ti ń pọ̀. irú eléyìí kí ni tẹ́ ẹ tún lè sọ lórí ẹ̀? olóòtú ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ báyìí
nítorí tí mo bá fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan mo máa kọ́kọ́ fi wé ara mi wò. Nígbà tí mo kàn mú fóònù mi mò ń ka àwọn oríṣiríṣi ìròyìn ni mo rí pé Oríyọmí Hamzat olórí àti principal granted bail. Ìṣe ni mo dìde jókòó gbìdí pé wọ́n gbé wọn wá bá mi nínú ilé níbi tí inú èmi gangan dùn dé. So ohun tó ti múnú tèmi náà dùn ìlọ́po méjì mo fi inú àwọn kan dùn gan-an. Inú àwọn kan á bàjẹ́ gan-an náà ni. Tó bá jẹ́ pé mo ní nọ́mbà Oríyọmí Hamzat tàbí sì kan nínú wọn èmi lè máa pé fóònù tí màá kọ́wé ní congratulations. Àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tàjọ ń discuss tàjọ ń sọ̀rọ̀ ẹ̀ mú pẹ̀lú ṣé o ti gbọ́ wọ́n ti grant àwọn èèyàn yẹn ní bail. Kì í ṣe pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ là ń rò nígbà yẹn ṣùgbọ́n tá à ń rò ní pé kí olóòótọ́ kó má kú sípò ìkà. So inú mi dùn gan èyí tí ó ń ṣẹlẹ̀ páwọn èèyàn ń wọ̀ yìí mo retí ẹ̀. Mo wá retí ẹ̀ débi pé ó tún wá ń bà mí lẹ́rù níbi tí wọ́n ti ń ṣèwọ́de tán ti ń ṣe yìí kó má tún lọ dá wàhálà míì sílẹ̀. Oríṣiríṣi wàhálà ló lè dálẹ̀ o. Bí wọ́n ti ń yọ̀ dàbí ẹni afẹ́sùnjẹ kó wá tún lọ fi epo para. Ibi wọ́n ti ń yọ̀ tán ti ń ṣe kínní ẹ jẹ́ á rántí pé àwọn amòòkùnṣìkà kan máa wà nínú àwọn tó ń yọ̀ yẹn kì í ṣe pé wọ́n ń yọ̀ o wọ́n fẹ́ jọ máa ṣèwọ́de pọ̀ ọmọ oní ọtí ẹlẹ́rìndòdò tó ń kiri lọ wọ́n fẹ́ kó méjì àbí mẹ́ta lórí ẹ̀. Bí yẹn bá sọ pé gbogbo ẹni tẹ́ kó gbà mí tó fèpè kan ló gbága wọn á ló ṣépè fáwọn wọn á bẹ̀rẹ̀ sí lù wọn á gbé gbogbo gbà ẹ̀. Nítorí náà ó jẹ́ n tí mo retí lọ́dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n ó ń bà mí lẹ́rù ká má bàa yọ irú ayọ̀ pọ̀rọ̀ tí àkèrè yọ̀ tó fi kán nìtàn. Ó dà pẹ̀lú ipò tí nǹkan dé báyìí a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilé ẹjọ́ ṣùgbọ́n a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tó yẹ ká kọ́ lọ́wọ́ tá a wà yìí. Àwọn ẹ̀kọ́ wo ló sodo sínú ohun tó ṣẹlẹ̀ sí Alhaji Oríyọmí Hamzat? Àwọn ẹ̀kọ́ tí mo rí bẹ́ẹ̀ ni pé ṣé ẹ lè gbà mí láì kí n fẹsẹ̀ bíbélì kan sí i. Ó ní àwọn ọmọ èṣù gbọ́n ní ìran wọn. Bàbá tí ń ronú pa fẹ́ ṣe tọlọ́hun ká máa múra tèṣù náà bá ṣe fẹ́ tilẹ̀kùn mọ́. Ó dàbí pé mo ti sọ náà fẹ́ nínú àwọn ọ̀rọ̀ tá a ti jọ sọ ṣáájú pé èṣù lo opportunity yẹn láti dànkanrú ó ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ́. Nínú àwọn ọmọ yìí àárọ̀ ọmọ ológo àárọ̀ ọmọ tí ó jẹ́ wípé òun ló fẹ́ gba ìdílé là tó ti ṣe bẹ́ẹ̀ tó ti kúkú àìpé ọjọ́. So ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká kọ́ ni pé tá a bá ń gbọ́ gbégbégbé ara wa ni kẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ wò ká tó bá wọn gbé. Ọ̀rẹ́ mi kan rí 50,000 federal government grant lórí fóònù ẹ̀ ló bá tẹ̀ good that is the language. Bó ṣe ń tẹ̀ yẹn wọ́n ní kó sẹ́ǹdẹ̀ sẹ́yìn márùn-ún àbí kìnnì kan gbòòdò ẹ̀dùbẹ̀ ó sẹ́ǹdẹ̀ sí mo bá kọ scam alert kò gbà ó tẹ̀ lọ kò dẹ̀ wá lówó tó pọ̀ lákàntì náà ó yá bí 200 and kìnnì kan gbà ó tẹ̀ débì kan pàfẹ́ ló ní òun alert owó ti lọ. Orin kan ni mo kọ fún mo wá sọ̀tọ̀ kan kí n tó kọ pé nígbà tá a wà kékeré àwọn tó bá jù wá lọ díẹ̀ wọn àmọ́ bàbá kan tá à ń pè ní Aládòkun pidánpidán ni wọ́n wá wá sábúlé oko Ìbàdàn tá à ń gbégbà yẹn ni wọ́n wá ní ká máa kọrin ẹni ń wáfà ń wófò ó yí kú aná ẹni ń wáfà ń wófò bí a ṣe ń kọrin yẹn làwọn oríṣiríṣi nǹkan ń jábọ̀ làwọn oríṣiríṣi ṣùgbọ́n wọ́n ti kọ́ èmi lẹ́kọ̀ọ́ nílé pé ìwọ̀nba ni ká máa jẹ̀fà mọ́ o mi ò mu. Nígbà tí mo dàgbà ni mo mọ̀ pé gbogbo àwọn tán mú sùtì tán mú tìrẹ̀ bọ̀ ń gbà yẹn ó ṣe é ṣe kan ti gbà nǹkan lára wọn. Tí a bá kíyèsí àwọn pidánpidán lẹ́kọ̀ọ́ wọ́n máa kọrin déjà rondórondò kìíní kan wọ́n máa pidán àwọn money doubler nígbà bá yá tán ti ń dọ́bù owó àwọn tó ń gbà tán bá rí pọ́n gbowó tó pọ̀ ẹ̀ nírí wọn mọ́ irú ẹ̀ ní MMM àti ṣèkan náà rí bíi tẹ bá gbà mí láàyè gbà wọ́n ń ṣe kẹ̀dẹ́ẹ̀lì ẹnìkan ló fẹ́ ṣe mo bá máa ṣe tètè ṣe lọ́sẹ̀ kìíní sọ́sẹ̀ mi tó wá wá dọ̀sẹ̀ kẹta má ṣe mọ́ o ó gba bọ́ọ̀lì ring wá ló fẹ́ gba rédíò kò rí rédíò gbà. So nítorí náà mo fẹ́ káwọn èèyàn wá kẹ́kọ̀ọ́ pé ìwọ̀nba ni ká máa jẹ̀fà mọ́. Ìkejì tá a bá fẹ́ ṣoore ẹ jẹ́ ká máa rò pé ibi lè wọ bẹ̀ ṣé tó bá dé ṣé kò ní dá mi lẹ́kùn àti ṣoore. Bí mo fẹ́ yọ àwọn èèyàn tí wọ́n yìí náà sì lágbára Ọlọ́run apá ò ní kún wọn. Mo gbàdúrà pé kọ́lọ́run kó fi ìmọ̀ wọn dá wọn lọ́lá mi ìrántí dáadáa bóyá adit 2 ló sọ pé action shall be judged according to intention. Ìdájọ́ mẹ́ta ló wà
ìdájọ́ àwọn ọmọ èèyàn ìdájọ́ ẹnu tàwọn ará àgbòrò Oríyọmí Hamzat lórí wọn jẹ bí wọn ṣe kíní kan ìdájọ́ tàwọn èèyàn nìyẹn. Ìdájọ́ kejì ìdájọ́ ilé ẹjọ́ ní Nàìjíríà ìdájọ́ ilé ẹjọ́ bo tàwọn èèyàn mọ́lẹ̀ bó bá dọ̀là sílé ẹjọ́ bá ní wọ́n jẹ̀bi ẹ lọ mú wọn gálo ni gbogbo àwọn èèyàn yà dákẹ́ ni. Ṣé wàá rí ìdájọ́ kẹta òun nìkan ló pé jù tí ò ní ẹ̀rọ nù onídàájọ́ Ọlọ́run. Ìdájọ́ Ọlọ́run ló ìdájọ́ nìkan kò ní 100% pé ṣé gbogbo yòókù lè ní human error bí àṣà àwọn olóyìnbó. So tá a bá fẹ́ ṣe kẹjá máa ronú ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta kí làwọn èèyàn ó wí ọ̀rẹ́ mi kan pòwe kan lóyìnbó ní sincerity is not enough certainty must be added. Àwọn torí iṣẹ́ tó Oríyọmí ti ṣe ẹ jẹ́ ká mú òun bí single entity nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àti táwọn èèyàn ti mọ̀ọ́mọ̀ ó kún nǹkan tó ń jẹ́ kí àwọn èèyàn máa bá wọn kẹ́dùn báyìí. Bàbá yẹn ò jẹ́ ṣe bẹ́ẹ̀ o ó ń gbàyàn la o wọ́n ń ké lọ́ba tó ń torí náà àrípò lóore ni ẹ jẹ́ kí oore wa kó máa pọ̀ paríparí ẹ̀ ẹ jẹ́ ká máa fi àkíyèsí sí ní tá a bá fẹ́ ṣe pé lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn o. Lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn o. Tí mo bá bẹ̀rẹ̀ sí wò tí mo bá ń sọ àwọn nǹkan kan fún àwọn tí ìjọba ti mú ní Nàìjíríà yìí rí màá bí mo bá bẹ̀rẹ̀ pàgbára ta ló tún ká wọn ẹ̀mí kò sí. Odidi former head of state ìjọba ti tì mọ́lé. Former head of state. Ìjọba ọ̀run òde torí ẹ̀yẹ. So ẹ já máa ro tìjọba mọ́ o. Ẹ jẹ́ ká gbà pé principal school yẹn ó kàn ká olórí làwọn èèyàn yìí òun náà wá ó má dẹ̀ lè yọ nǹkan kan kó gba owó kó má jẹ́ kí ìjọba mọ̀ kàn fẹ́ lo school òun ibo ni ó wà lónìí. Ẹ jẹ́ ká gbà àwọn èèyàn náà fẹ́ ṣe ìjọba ò mọ̀ sí organisation wọn forúkọlẹ̀ lọ́dọ̀ ìjọba wọn rìnrìn tó yẹ ibo náà máa wà lẹ́yìn. Bọ́n jàre jù bẹ́ẹ̀ lọ bọ́n ṣe nǹkan tó dáa jù bẹ́ẹ̀ lọ òfin ìjọba máa mú wọn. Ìyẹn ló fi jẹ́ pé sincerity ò tó o certainty gbọ́dọ̀ wà nínú ẹ̀. So gbogbo tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká máa ronú yípo Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́. Tọ́ wọ́n ní orúkọ ọmọ máa rò mọ́ Oríyọmí orí ti ń yọ bọ̀ ọjọ́ pẹ́. Wọ́n ní bórí bá sì yọ̀yàn bí nǹkan wọ́n ní àfi kéèyàn sá kó jìnnà sírú nǹkan bẹ́ẹ̀ sásìkò gan rèé tó yẹ kó Oríyọmí tètè sá kó sì sóore. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ Bíbélì kan fún wa. Tó sọ pé ó ní ẹni tó ń ṣe olódodo kí ó máa ṣe èso ẹni tó ń ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe èso kíyèsí èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkàwé bí iṣẹ́ rẹ̀ yóò ti rí ẹja tẹra mí ìtàn ṣe. Yorùbá ní mo ṣoore kò gbè mí ó lọ́wọ́ kan ọ̀kà nínú bí ò bá sọ́wọ́ ọ̀kà nínú ẹ̀ wọ́n á bọ́. Ìrírí ayé kì í fi ni títí kó fi nípa ọgbọ́n ló fi ń kọ́ ni tó bá dọjọ́ mi sí àwọn náà tó fi nǹkan kan kún tí ò ní jẹ́ kí ló lè ṣẹlẹ̀. So kán má dáwọ́ dúró kán tẹ̀síwájú láti máa ṣe oore nítorí Bíbélì sọ pé ẹni tí ó bá fi oore títí dé òpin la ó gbàlà. Queen Naomi náà nǹkan. Bẹ́ẹ̀ máa pẹ́ ní queen àbí bẹ́ẹ̀ kọ́ lórí àkóyọ àwọn náà gbọ́dọ̀ gbẹ̀yàgbẹ̀ àwọn náà gbọ́dọ̀ dẹ̀yìn bọ̀ pé ó sú mi ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n mọ Bíbélì jà wá yìí lọ so kán lọ ka Bíbélì gbogbo ẹsẹ̀ bí tọ́lọ́run bá ti ní kéèyàn padà kúrò lẹ́yìn oore ẹ rí i pé kò sí so kán tẹ̀síwájú Bíbélì sọ wípé Ọlọ́run pé tí ìdánwò bá dé bá wa ká má fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́ ìmọ̀ràn mi ni pé kán tẹ̀síwájú ṣùgbọ́n o wọ́n ti ń tẹ̀síwájú kán má gbàgbé ẹ̀kọ́ ìṣe àti àwọn àṣà kan tó jẹyọ nínú ètò ìṣẹ̀lẹ̀ yìí. Àsìkò tí wọ́n ti jáde yìí wọ́n ní Yorùbá ní ohun tó dá ń fàdúrà ohun tó kù díẹ̀ ká tó ń fàdúrà ṣùgbọ́n ṣé ká sọ pé àdúrà ti gbà báyìí ṣe ni kí ó yẹ ká kàn káwọ́ gbéra. Orin onígbàgbọ́ kan ní Christian má ti wá sí mi bẹ́ẹ̀ ni áńgẹ́lì rẹ̀ wí ní àárín ọ̀tá ló wà ọ̀rọ̀ tó parí ẹ̀ ni mo fẹ́ ká ló máa ṣọ́ra àdúrà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àdúrà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀gbọ́n mi ká ní ẹ máa gbàdúrà kẹ́ ẹ má bàa gbàdúrà ẹ máa lo oògùn ẹ máa jẹun bí ẹni tó lóògùn kẹ́ ẹ má bàa lo oògùn bí ẹni tó jẹun. Nígbà tí ṣòro bá dé yìí lè gbàdúrà àsìkò tí atẹ́gùn fẹ́ di sí àsìkò àdúrà gangan rèé kán lè ráyè gbàdúrà ibi tí ọ̀rọ̀ fẹ́ parí sí. Àdúrà wọn á béèlì wọn kúrò láhàámọ́ ó ti gbà kán múra àdúrà lé ẹjọ́ ṣùgbọ́n o olórí àdúrà ni pé Olúwa fi wà mí kẹ́mi o tó bá jẹ́ pé intention wọn ó dáa bí tí mò ń sọ lẹ́ẹ̀kan pé action shall be judged according to intention tí intention wọn bá dá Ọlọ́run ayọ̀wọ́ lóòótọ́ ò ní kú sípò ká ṣé àwọn Yorùbá ní olóòótọ́ kò yí lẹ́ni ṣùgbọ́n kò ní kú sípò ká so àsìkò àdúrà rẹ o àsìkò ìrìn àsìkò iṣẹ́ tí irú àwa yóò tún lè máa sọ fúnrú àwọn yẹn nítorí wọ́n mọ̀ jù wá lọ. Àsìkò táwa yìí
àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹnu wa ìrọ̀ à. bẹ́ẹ̀ ni. sásìkò tó yẹ kó Oríyọmí sì sọ nǹkan kankan lélẹ̀ àbí ẹ̀wò pé tán bá sọ nǹkan tó dáṣá. àsìkò tán máa sọ̀rọ̀ kan rèé ṣùgbọ́n kì í sọ̀rọ̀ bìlàbìlàbìlà mi ìrántí olórin yẹn ó ní ohun ojú mi láyé ẹnu mi kò lè rò Sunny Adé àfi kí n dákẹ́ jẹ́ kí n fọwọ́ lẹ́rán kí n máa wòran ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n máa sọ ń sìn ọpẹ́ ni ẹ ṣe àwọn kan wà tí mi ò fi gbogbo ara fẹ́ràn wọn ṣùgbọ́n ọ̀rọ̀ kan máa sọ ó máa ní mínìsì mi tẹ́ ẹ bá rojọ́ lọ fún wọn títí tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá wojú wọn pé kọ́fíìsì ọ ni àfi sùúrù inú àwa àbí. mo kọ́ kẹ́ ní ìyẹn ní ìlú Abẹ́òkúta. èmi náà kọ́ o àfi sùúrù mo sọ ọmọ mi kan nínú ṣọ́ọ̀ṣì wa kan ní àfi sùúrù táwọn èèyàn tó ń mọ̀ pé bá tí wọ́n á ti rẹ́rìí pé àfi bẹ́ẹ̀ bá sọ fún bẹ́ẹ̀ lọ́dọ̀ àní dáadé àfi sùúrù. àlewà ló sọ. àfi sùúrù yẹn lè tọwọ́ bọ̀ nù pé kẹ́ ẹ mọ ibi tó ń lọ. so ọ̀rọ̀ ìdáhùn wọn sì ẹ ṣe mo dúpẹ́ àfi sùúrù yẹn á gbé wa. ọ̀rọ̀ rẹ o ẹ̀kọ́ wa ni a tún lè sọ pé akọ́ látara Oríyọmí Hamzat mo gbọ́ nǹkan kankan táwọn èèyàn kan sọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tiwọn àwọn kan tiẹ̀ ní wípé ìyẹn túmọ̀ sí pé téèyàn bá fẹ́ ṣoore kéèyàn máa ṣoore alákòójọpọ̀ kó kàn máa surprise àwọn èèyàn lójijì ní káwọn fún tó fẹ́ ṣoore fún gan má fura ẹ ṣe ẹ rò pé téèyàn bá ń ṣe yẹn ó lè wagbo dẹ́kun àjálù tí bá olóore. ó dáa bẹ́ẹ̀ ìmọ̀ràn yẹn dáa ṣùgbọ́n Yorùbá sọ pé omi tó bá mọ níwọ̀n ńlá rẹ̀ lásì. n tó wàá lu ìkọjá kéèyàn lóun fẹ́ máa ṣoore fẹ́ nìkọ̀ọ̀kan ẹ̀ kàn rí i pé àdúgbò kan ló máa bọ́ sí èèyàn mélòó lórí Yọmí gangan mọ̀ nìbàdàn bó ṣe wà kò lè sọ pé òun mọ̀ wọ́n ní ṣe 5,000 ọ̀nà prepare fún wọ́n ní kí 3,000 wọ́n prepare fún 5,000 ṣe ọ̀pọ̀ àwọn náà mọ̀ pé àwọn tó nílò ẹ̀pọ̀ nìjúmọ̀ ẹ̀ ṣó lè délé 2,000 ṣó lè kàn jókòó pé ìwà àtiwá rí mi lọ́fíìsì kẹ́ ẹ wá gbà ọ́ kó ṣe 2,000 bó bá wá ṣe bẹ́ẹ̀ náà ṣó fẹ́ máa kún orí àwọn tó ti fún lọ́dà ni tí ó fi dá wọn mọ̀ bí ìgbà tá a ṣe sẹ́sọ̀ tó ń tọ́ nǹkan sí wa lọ́wọ́ so orí àkójọpọ̀ yìí tó dára ni nǹkan tí ó wọ́ọ̀kì ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn àti fẹ́yàwó òtẹ́jọ́ owó ọbẹ̀ ni wàhálà abẹ́ o ìjọ̀ngbọ̀n tí ó jáde yìí ẹ wọ́n ti ń ṣerú ẹ̀ rí tí ò dìjọ̀ngbọ̀n nítorí tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí náà ló máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ so ẹ̀kọ́ tí mo fẹ́ kàn kọ́ ni pé tó bá fẹ́ ṣerú ẹ̀ ńjọ́ mi ẹ jẹ́ kí n sáré sọ díẹ̀ géètì tó pọ̀ láti ṣe. tọ́nà pọ̀ tọ́nà wọ̀ géètì àdúgbò tí géètì ẹ̀ tọ́nà ẹ̀bẹ̀ pọ̀ láti ṣe. ìkejì mo wò pé àti ẹ̀wà lè ṣe ní sọ̀rí ìsọ̀rí ẹ̀yin tẹ́ bá wà ní báyìí ẹ ṣe báyìí o ẹ̀yin báyìí ṣe báyìí. ìkẹta mo. ẹ má bínú kẹ́ tó lọ sí ìkẹta yẹn sà ṣé ẹ mọ̀ wò pé ní ìsọ̀rí yẹn àwọn tó wà ní ìsọ̀rí kan tán ti gbà wọ́n tún lọ tún sáré lọ gbé burú. ọgbọ́n tá a fi ń ṣe wà ṣe rí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ kò sí ìta ṣe náà tí ò ní lálébù nítorí pé àtisọ lẹ́ẹ̀kan pé Ọlọ́run nìkan ló pé ìkátọ́ Ọlọ́run dáná làwọn èèyàn tó ń sọ yìí o ọwọ́ mi ò wọ́ bẹ́ẹ̀ ni bó tútù dé ń sè á pariwo bí orú mú sí àtúwí kò sí ẹni tó perfect tó mọ nǹkan ṣe ní déédéé ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ jẹ́ ká ṣe ká wò ní pé àṣàṣe kan tá a mọ̀ pé débì kan yóò mú àlàáfíà wá ẹlòmíà sọ pé ṣé rí wọ́n ṣe empowerment kan ní Abẹ́òkúta láìpẹ́ yìí mo láìkí ẹ̀ gan èmi ò gbọ́ nǹkan kan o wọ́n kàn ta tẹ́ǹtì sí títì náà bá ní níbo lè wà láti jọ ìwọ́n máa jẹ bárúwá bílíọ̀nù wọ́n máa jọ kadà àwọn wo wọ́n láwọn gúrùpù kan ló ń ṣe é mi fẹ́ dárúkọ wọn kó má dàbí pé mò ń campaign nígbà tó máa ya mo bá dẹ̀ rí wọn tíkẹ́ẹ̀tì ti wà lọ́wọ́ wọn níbo lẹ ti rí tíkẹ́ẹ̀tì wọ́n ní wọ́n ti pín sí gbogbo CDA bóyá 200 naira bóyá ọ̀fẹ́ náà ní kọjá fún wọn wọ́n ti já tíkẹ́ẹ̀tì yẹn lábẹ́nú ọjọ́ tí gúrùpù máa dé ìwọ́n tó bá ní tíkẹ́ẹ̀tì wọ́n ti kọ orúkọ wọn lọ jókòó wọ́n tún fòfin kan sí ẹni tó bá ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ tí ò sì ń bí bó bá jẹ nǹkan kò jẹ́ o àmú tíkẹ́ẹ̀tì mi o nígbà wọn máa jẹ Haúsá lójú ọ̀kadà ṣé tó bá ní kán máa pín iṣẹ́ lè pín ká Haúsá yẹn ṣùgbọ́n gbà tó yẹ bó wà ní community bóyá olówó rà ni bóyá wọ́n rà fún ni bóyá wọ́n dẹ̀ gba eléyìí ṣe dáadáa community gba tíkẹ́ẹ̀tì kan so irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà tún lè ràn wá lọ́wọ́ ṣùgbọ́n ẹja máa rántí pé nínú owó tá a fẹ́ fi ṣoore yìí náà ni wọ́n á tó ti mú díẹ̀ so kọ́lọ́n kò sí tó pé Ọlọ́run ọba nìkan lọ́ba onídéédé ẹnikẹ́ni tó bá tó fẹ́ ṣerú àtàwọn tó ń ṣe ìtàn bá tún fẹ́ ṣe lágbára Ọlọ́run ọgbọ́n ìmọ̀ òye tá wọn á fi ṣe tí ò ní láriwo nínú Ọlọ́run á fún wọn. àmín tọ ọ̀rọ̀ rẹ o
ó dà ẹ bá fi ọ̀rọ̀ àmọ̀ràn síta ní ṣókí ẹ ti ń lo ọ̀nà àmọ̀ràn nínú àwọn ọ̀rọ̀ yín náà kẹ́ ẹ sì dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ ká tó máa ṣe lọ. ẹ ṣé o ìmọ̀ràn kan ṣoṣo tí mo ní fún gbogbo wa ni pé ìlú lẹ lóòótọ́ o ṣùgbọ́n ẹ má jà á múlẹ̀ fúnra wa bó bá jẹ́ gàrí lórí múlẹ̀ ẹ̀ mú pé tó bá dáa jù nú aṣọ ẹ wọ̀ bọ́ síta bó o lè gbàṣọ fún dry cleaner lọ ra starch 50 naira fi sáṣọ lọ fúnra ẹ bọ́ síta níṣẹ́ ni wọ́n rò pé o ṣẹ̀ṣẹ̀ jẹ tọ́kì tán ayọ̀ ọkàn ó ju ìbàlẹ̀ ọkàn lọ ẹni tọ́kàn ẹ̀ balẹ̀ tó bá ti rí nǹkan mi ń ta ọkàn ẹ̀ àdàrú ṣùgbọ́n wọ́n tó láyọ̀ ọkàn wọn lè bí mo ṣe wà kọ́lọ́ even ìrẹsì tíjọba tà lẹ́nu tó mẹ́ta iṣẹ́ ẹ̀ mọ̀ pé mi lọ́ra níjọ́ tó ń tà rẹsì mo sì ní bí kóńgò bíi 10 kan lé lẹ́nu kan wá ní kí n wá lọ ra rẹsì mo ní tí n bá jẹ́ ètè ilé ìtàn màá lọ rà míì èèyàn gbọ́dọ̀ mú àmójú kúrò àìlámójú kúrò ló ń jẹ́ kẹ́rù wèrè pọ̀ wọ́n ń pè máa gímbì ó ti sáré lọ́bẹ̀ wọ́n ń pàlùbọ́sà mẹ́ẹ̀ ó ti sáré lọ́bẹ̀ ọlọ́run jẹ́ orí tí ó fi ṣe bẹ̀ ibi tó ti ń sáré kiri ẹ̀ náà tó bá kan lẹ́sẹ̀ ńkọ́ so ìmọ̀ràn mi nìyẹn lẹ́kùnrẹ́rẹ́ orúkọ mi ni Johnson Adé Alao mo kí gbogbo wa o lágbára ọlọ́run àlàáfíà wa kò ní di fíafíà o. tọ ẹ ṣeun o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o mo dúpẹ́ mo kí yín ẹ ṣeun ẹ̀yin lèèyàn wà wá lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni ìfẹ́ wa lẹ́ní tẹ̀fín wò kàn nìyí ẹ má gbàgbé wípé bẹ́yìn bá fẹ́ ṣe birthday documentary fáwọn iléeṣẹ́ yín ó rọrùn ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wa ẹ pe nọ́mbà tó ń lọ nísàlẹ̀ amóhùnmáwòrán yín yẹn tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ síbẹ̀ lójú òpó WhatsApp láti lè fi mọ bí ó ṣe jẹ́ kò mọ síbẹ̀ nìkan eléyìí tá à ń pè ní bẹ́ńbẹ́yẹ́kẹ Yorùbá pọ́nbélé tá a máa ń ṣe táwọn èèyàn máa ń gbẹ̀bùn owó relé tẹ́ ẹ ti máa ń wò yẹn ó tún ń tẹ̀síwájú náà ni bẹ́ẹ̀ bá fẹ́ kópa nínú ẹ̀ ẹ láǹfààní láti fi orúkọ sílẹ̀ nọ́mbà yẹn náà ni ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí pé ẹ fẹ́ kópa o lórí ètò bẹ́ńbẹ́yẹ́kẹ ti Yorùbá pọ́nbélé ló bá tán ìrọ̀rùn ló bá dé àmọ́ rírì yín ẹ ṣeun Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ lẹ́ ń pè mí lónìí ẹ ti wo lóní bẹ́ńbẹ́yẹ́kẹ ẹ máa pín fáwọn ẹlòmíín lóní bẹ́ńbẹ́yẹ́kẹ. ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Eastern Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà Balógun tí kò jìnnà sí Gateway Polytechnic ṣàpàdé 15 minute drive ní. Isnad ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún 20 ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún 20 ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ 3 million naira ní éka kan. ilẹ̀ oko Eastern Homes and Properties tún wà ní Ìtorí Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó o bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912985960. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹni òṣìṣẹ́ a máa jalè. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́ńbẹ́yẹ́kẹ TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. ẹ wo ó ní lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró tẹ́yìn náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò. God bless you. Bẹ́ńbẹ́yẹ́kẹ TV.